ọmọ tá a bí lọ́jọ́ ẹtì ń kọ́ tí wọ́n pè lọ́jọ́ Friday. Wọ́n tún pe ọjọ́ Friday lọ́jọ́ ńlá. Ìdí tí wọ́n fi ń pè lọ́jọ́ ńlá rèé o. Ó yẹ ká sọ díẹ̀ fúnra wa. Ọjọ́ Friday nìgbẹ̀yìn t'Olúwa ṣẹ̀dá ànábì Ádámù. Ọjọ́ t'Olúwa ṣẹ̀dá bàbá náà wá Ádámù sáyé. Ọjọ́ ìṣẹ̀dá àwọn èèyàn nù. Olúwa dá oòrùn, ó dá òṣùpá, ó tún ṣẹ̀dá àwọn ìràwọ̀ ńláńlá lọ́jọ́ Yawmul Jumu'ah. Ó tún ṣẹ̀dá àwọn áńgẹ́lì rẹ̀. Wákàtí 3 péré ló fi dá wọn. Ìgbẹ̀yìn ọjọ́ Jímọ̀ l'Èdùà ṣẹ̀dá ànábì Ádámù sáyé. Oòrùn sì ti wọ̀ pátápátá. Ó tó wá ṣẹ̀dá ọgbà ìdẹ̀ra àlìjánà tí Yawmul Jumu'ah. Ọjọ́ tá a ṣe àkójọ ànábì Ádámù lọ́jọ́ ńlá. Ọjọ́ tó papọ̀ tó dọ̀kan. Ìdínú tí a ṣe pé lọ́jọ́ àkójọ. Àwọn ohun ńláńlá tó ṣẹlẹ̀ lọ́jọ́ ńlá fi jọjọ́ ńlá. Ọjọ́ ńlá lọ́jọ́ tá a bí ẹ̀. Ọjọ́ tí ìṣẹ̀dá ayé bẹ̀rẹ̀ lọ́jọ́ ńlá. Ọjọ́ ńlá lọ́jọ́ tá ayé ò parẹ́ tí duníyà á napá náà sí kòtò. Àìparí ayé lọ́jọ́ Jímọ̀ ló fa ìrújú múàsì láti lọ rèé dúpẹ́. Gbogbo ọmọ tá a bí lọ́jọ́ Jímọ̀ ọjọ́ ńlá ni wọ́n pe orúkọ wọn. Ẹ dákun ẹ wá pèrè ẹ fi tìtì kájọ fúnra wa lálàyé ọ̀rọ̀. Ṣọ́ra má ṣe jẹ́ èèyàn tó le koko. Jẹ́ kí ẹnu ká ọ. Ìrẹ́ kì í fẹ́ gbọ́ sísè kì í fẹ́ gbọ́ sísun. Àwí ìfẹ́ àfọ̀ọ̀gbà yára bọ́ wọn jù sílẹ̀ nínú ẹ̀wù ìwà. Rántí o pé wọ́n kí ànábì Ádámù nínà kí ò gbọ́dọ̀ jèso lọ́jọ́ sí. Ẹnu òka bàbá ńlá wa nígbà ń ni wọ́n bá lé kúrò lọ́gbà. Ṣùgbọ́n o wọ́n lè lọ́wọ́ lọ́dún bí ìyèrè. Ṣọ́ra fún agídí. Jẹ́ kẹlòmíràn ó fìmọ̀ràn fún ọ. Wàá máa dọlọ́lá ńláńlá nípasẹ̀ àjùmọ̀ṣepọ̀ pẹ̀lú oríṣiríṣi ẹ̀dá èèyàn. Jẹ́ olùfẹ́ àlàáfíà àti ìrẹ́pọ̀ sí àwọn ẹlòmíràn láyé kó o wá ṣọ́ra fún ìwà àsìná ṣíṣe. Jẹ́ kí ojú rẹ̀ gbébì kan ìwà ẹ̀ṣẹ̀ ó lè sọ ọ́ dèrò ẹ̀yìn láìròtì. Ẹ̀wẹ̀ ni tá a bí lọ́jọ́ ẹtì táṣe ti òjò orójú àbí ọlọ́jọ́ àkójọ ìkó òkójọ èrè àwẹ̀ lọ́jọ́ Jímọ̀ ní kábí Haúsá Sìrátà lẹ̀sínyà ní Ámúdà léhìn ìnàdúrà rẹ̀ kò yàtọ̀ sí tàtẹ̀yìnwá bọ́jọ́ bá pé fi ọ̀pọ̀lọpọ̀ èso ṣe sàrà.